Ayé ń lọ à ń tọ́ wọ́n ní tọ́ ọmọ rẹ kó lè fún ọ nísinmi. Ọmọ tá a tọ́ oní ògbélé ta kọ́tà. Ìdí nìyí tó fi ṣe pàtàkì wípé ká mọ̀ tọ́ ọmọ wa láti kékeré. Ẹ wo arákùnrin èyí tí ẹ rí ní ojú òpó mi yìí. Ó pinnu láti wọ inú ayé lọ, láti bọ́ sínú ìgboro. Ó fẹ́ mọ̀ bóyá àwọn èèyàn tiẹ̀ nífẹ̀ẹ́ owó ju Ọlọ́run lọ. Ó bọ́ sínú ayé, ó bá àwọn àgbà sọ̀rọ̀, ó bá àwọn ọmọdé, ó bá wọn sọ̀rọ̀. Ó bi wọ́n léèrè wípé nínú owó àti Ọlọ́run wípé kí wọ́n mú kan. Ṣùgbọ́n ó ṣe ní láàánú wípé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ yìí owó ni wọ́n mú o. Wọ́n ní àwọn fẹ́ràn owó ju Ọlọ́run lọ. Àwọn ọmọ tá a sì ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí, àwọn ọmọ kéékèèké tí ọjọ́ orí wọn ò tí ì tó ọmọ ọdún 10 ni. Bó ṣe lọ sọ́dọ̀ àwọn ọmọdé náà ló lọ sọ́dọ̀ àgbà. Ẹ̀yin náà wò àwọn ọmọkùnrin méjì òun ló ń lọ sọ́dọ̀ wọn yìí láti lọ bi wọ́n léèrè wípé kí wọ́n mú kan nínú owó àbí Ọlọ́run. Ẹ wò ó, nígbà tí wọ́n mú owó ni wọ́n mú. Wọ́n ní àwọn nílò owó láti fi lọ ra nǹkan. Tẹ́ ẹ bá sì wo owó náà 1000 naira ò ní wọ́n mú. Lẹ́yìn ìgbà tí wọ́n mú owó yìí tí wọ́n dìde tí wọ́n fẹ́ máa lọ, inú wọn ti dùn. Wọ́n fẹ́ máa lọ ni ọmọkùnrin náà pè wọ́n padà. Ó ní nígbà tẹ́ ti lè mú owó eléyìí náà dáa. Ó ní ṣùgbọ́n tó bá yẹ pé Ọlọ́run lẹ mú, owó tóun ní lọ́kàn láti fún yín nìyí tó bá jẹ́ wípé Ọlọ́run lẹ mú. Ṣùgbọ́n nígbà tí ẹ ti mú owó ju Ọlọ́run lọ, èyí tẹ́ ẹ mú náà dáa. Ẹ̀yin náà wò bó ṣe káwọ́ lérí. Ó dùn wọnú eegun wípé tóun bá mọ̀ ni òun ò bá mú Ọlọ́run. Eléyìí túmọ̀ sí wípé gẹ́gẹ́ bá a ṣe ń rí nínú ayé àwọn ọ̀dọ́ wa, kò sí nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ wọn ò lè ṣe nítorí owó. Tí wọ́n bá ní wọ́n lọ mórí ìyá wọn wá, wọ́n mọ̀ mú wá. Wọ́n ní kó lọ mórí bàbá wọn wá, wọ́n ò mú wá. Ọmọkùnrin yìí ó tẹ̀síwájú nínú ìrìn àjò rẹ̀. Ó sì lọ bá àwọn ọmọ kéékèèké èyí tẹ́ rí, èyí tí wọ́n ń gbá bọ́ọ̀lù ní orí fídì yìí láti bi wọ́n léèrè ìbéèrè tó ti ń béèrè ní ọwọ́ àwọn èèyàn wípé nínú owó àti Ọlọ́run kí wọ́n mú kan. Ẹ wò bí àwọn ọmọ náà ṣe kóra wọn jọ. Nígbà tí wọ́n kóra wọn jọ, ó bi wọ́n léèrè. Àwọn tí wọ́n kóra wọn jọ yìí, ó bi wọ́n ní kí wọ́n mú owó àbí kí wọ́n mú Ọlọ́run. Àwọn ọmọ yìí mú owó o. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń rí ní orí òpó mi yìí, gbogbo wọn ń sọ wípé owó làwọn ń fẹ́. Ẹ wá wo ọmọ kékeré tó wà lẹ́yìn yìí. Ó ní kí ló dé tí wọ́n ṣe lè mú owó? Ó ní Ọlọ́run ni kí wọ́n mú. Ọmọkùnrin tún bi wọ́n léèrè lẹ́ẹ̀kan sí ẹ̀rí wọ́n ti ń fa owó mọ́ ọ lọ́wọ́. Wọ́n ní owó làwọn fẹ́, páwọn fẹ́ lọ fi ra nǹkan, àwọn ò fẹ́ Ọlọ́run. Àbẹ́ẹ̀rí ẹ̀kọ́ pàtàkì òun lélẹ́yìí jẹ́ nínú ayé àwọn òbí. Ẹ jẹ́ ká fi ọ̀nà Ọlọ́run ká fi hàn àwọn ọmọ wa. Ó tún bi ọmọ kékeré òun léèrè wípé kí ló fẹ́? Kí ló ló mú? Ọmọ náà sọ wípé Ọlọ́run lòun fẹ́, òun lòun mú. Ó bi léèrè ó ní ta làwọn òbí rẹ̀, ilé wo ló ti jáde àti pé irú ìjọsìn wo ló ń lọ. Ó wá nítorí pé ó ti mú Ọlọ́run, òun fún ní owó tó tó owó yìí pé kó lọ kó fún àwọn òbí rẹ̀. Bí àwọn ìyókù ṣe rí wípé owó tó kó fún ọmọ yìí ó pọ̀. Òun làwọn náà ara ta wọ́n ẹ̀rí. Wọ́n ń bi léèrè wípé kó jẹ́ kó máa bọ̀ wá sọ́dọ̀ àwọn ẹ̀rí. Eléyìí náà sọ pé òun ò fẹ́ owó mọ́ o, pé Ọlọ́run lòun fẹ́. Kí ni ìtumọ̀ rẹ̀? In tó yàn ló ti mú un, in tó fẹ́ òun náà ló ti mú un. Àbẹ́ẹ̀rí nǹkan ẹ̀ wò, wọ́n ń tẹ̀lé ọmọkùnrin náà, wọ́n wá ń bẹ̀ ẹ́. Wọ́n ń bẹ̀ ẹ́, wọ́n ń sọ fún un wípé àní àwọn ò fẹ́ owó mọ́, Ọlọ́run làwọn fẹ́. Ẹ̀rí wípé ẹ̀kọ́ pàtàkì eléyìí jẹ́ nínú ayé àwa òbí. Ẹ jẹ́ ká fi ọ̀nà Ọlọ́run ká fi hàn àwọn ọmọ wa. Wọ́n ní kọ́ ọmọ rẹ torí tó bá ti dàgbà kò ní lè kúrò nínú rẹ̀. Ó yẹ ká kọ́ àwọn ọmọ wa. Ẹ̀kọ́ tá a bá kọ́ wọn láti kékeré òní ò bá wọn dàgbà. Tá a bá fi ọ̀nà Ọlọ́run hàn wọ́n
yóò bá wọn dàgbà gbogbo ohun tí wọ́n bá fẹ́ ṣe, tí wọ́n bá fẹ́ dáwọ́lé ńgbà tán bá dàgbà. Ìbẹ̀rù Ọlọ́run yóò wà nínú ọkàn àyà wọn. Gbogbo nǹkan tí wọ́n bá fẹ́ ṣe, wọ́n mọ̀ wípé Ọlọ́run borí ohun gbogbo. Ọlọ́run borí owó, Ọlọ́run borí ọlá, Ọlọ́run borí gbogbo nǹkan nílé ayé. Lẹ́yìn Ọlọ́run, Ọlọ́run tún ni. Ẹ jẹ́ ká jẹ́ kí wọ́n mọ̀ wípé kò sí nǹkan kan tá a lè dáwọ́lé nílé ayé yìí láì fi ti Ọlọ́run ṣe àkọ́kọ́. Ẹ̀yin náà wo ọmọ kékeré yìí, ó sì tún sọ fún àwọn ẹlẹgbẹ́ rẹ̀ yòókù wípé kí ló dé tí wọ́n fi lè mú owó borí Ọlọ́run. Ó ní Ọlọ́run ló yẹ kí wọ́n mú. Ó wú ọmọkùnrin yìí lórí, ó sì béèrè lọ́wọ́ ọmọ yìí pé àwọn òbí wo ló tọ́, ilé wo ló ti jáde, àti wípé kí ni orúkọ rẹ̀, kí ni ọjọ́ orí rẹ̀. Ó ní kí nìdí èyí tó fi mú Ọlọ́run tí ò fi mú owó. Eléyìí jẹ́ nǹkan ìyàlẹ́nu fún ọmọkùnrin yìí. Ó sì ní kó jẹ́ kí àwọn lọ sí ọ̀dọ̀ àwọn òbí rẹ̀. Abẹ́ẹ̀ rí àwọn ìyókù rẹ̀, èyí tí wọ́n bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé ọkùnrin náà, èyí tí wọ́n ń bẹ̀ wípé torí náà àwọn ò fẹ́ owó mọ́ o, Ọlọ́run làwọn fẹ́. Wọ́n bẹ̀rẹ̀ sí ní sa ọmọ kékeré yìí wípé kó jẹ́ kó máa bọ̀ ní ọ̀dọ̀ àwọn. Ṣùgbọ́n ọmọkùnrin náà ó gba ojú gbogbo wọn. Ó sì tẹ̀lé ọmọ yìí, ó tẹ̀lé lọ sọ́dọ̀ àwọn òbí rẹ̀ láti lọ mọ irú ẹ̀kọ́, irú ẹ̀dá èyí tí àwọn òbí ọmọ yìí jẹ́, àti wípé irú èèyàn tí wọ́n jẹ́ tí wọ́n fi lè mú ọmọ yìí tọ ọ̀nà ìlànà Ọlọ́run. Eléyìí jẹ́ nǹkan tó wú ọmọkùnrin náà lórí púpọ̀ púpọ̀. Ìdí nìyí tó fi tẹ̀lé ọmọ yìí lọ sílé. Àbẹ́ẹ̀ rí wípé ẹ̀kọ́ pàtàkì òun leléyìí jẹ́ nínú ayé àwa òbí. Ẹ jẹ́ ká tọ́ ọmọ wa. Ọmọ tá a tọ́, ó ti di dandan yóò gbé ilé èyí tí a bá kọ́ tà. Ọmọ tá a tọ́, ó ti di dandan yóò máa mú wàhálà wá fún ẹbí, fún ará, àti fún àwọn ará àdúgbò. Ẹ jẹ́ ká tọ́ ọmọ wa ká lè ní ìsinmi. Ẹ̀yin èèyàn mi nílé lóko àti lẹ́yìn odi, kí ni nǹkan tí ẹ̀yin náà rò nípa fídíò èyí tó ń lọ ní orí fọ́nrán mi yìí? Gbogbo nǹkan tẹ́ ẹ bá rò lórí fídíò yìí, ẹ fi ìdáhùn yín, ẹ fi sí orí comment section. Ẹ jẹ́ ká jọ sọ, ẹ jẹ́ ká jọ jọ́ gẹ́gẹ́ bá a ṣe jọ máa ń ṣe kó lè bá a rí bó ṣe yẹ kó rí. Ẹ sì mọ́ gbàgbé gbogbo bá a bá ṣe ń ju àwọn videos wa. Ẹ mọ́ gbàgbé láti bá wa comment, kẹ́ ẹ share, kẹ́ ẹ like. Tó bá ṣe ìgbà àkọ́kọ́ ní èyí tí ẹ̀yin ń ṣe alábàápàdé fídíò wa, ẹ mọ́ gbàgbé láti follow page yìí. Àbẹ́ẹ̀ rí wípé nǹkan ń bẹ.